It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá tún dúpẹ́ lọ́wọ́ yín lónìí o. Ojoojúmọ́ òun là mọ́pẹ́ wá síwájú yín. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki àti Ọlọ́run Jacobo. A dúpẹ́ nítorí pé ẹ ràn wá lọ́wọ́. A dúpẹ́ fún ìjáde àti ìwọlé. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tá à ń gbọ́. A dúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run ẹ dojú ti ọ̀tá nínú ayé wa. A yìn yín fún àǹfààní ẹ̀kan sí nínú àdúrà yìí. Jésù Kristi, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà. Ọlọ́run á gbé yín ró. Mo lọ́lọ́run á gbé àwọn ọmọ yín ró. Ọlọ́run á gbé ìdílé yín ró. Mo ní orúkọ Jésù, Ọlọ́run á gbé ìgbéyàwó yín ró. Bọ́lọ́run tí ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè lórúkọ Jésù, Ọlọ́run á jà fún yín. Tó bá pé lóòótọ́ ẹ fi okun kún orúkọ Jésù tá a sì jọ ń kóra wa papọ̀ tá a jọ ń gbàdúrà pẹ̀lú ọkàn kan àti ìfẹ́ sí Ọlọ́run ní orúkọ Jésù Kristi, Ọlọ́run á gbé yín borí ìṣòro. Ògo Ọlọ́run á farahàn lẹ́ẹ̀kan sí o. Agbára wà láàyè rẹ̀ àṣìṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí bí ìṣe mi, mo tún dúpẹ́ lọ́wọ́ yín o fún àǹfààní ààyè tẹ́ filẹ̀ pé ká jọ gbàdúrà pọ̀. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ làwọn ènìyàn tí ò ní àǹfààní tá a rí. Àwọn kan sì wà tó ní àǹfààní yẹn ṣùgbọ́n tí wọn ò lò ó. Wọ́n sì gbàgbọ́ nínú ká máa ra oríṣiríṣi kiri, ká máa sanwó. Wọ́n gbàgbọ́ nínú pé ká máa gbẹ́bọ, ṣègbàgbọ́ sóògùn díẹ̀díẹ̀. Ṣùgbọ́n mo gbàdúrà bẹ́ẹ̀ ṣe dúró ti Jésù, bẹ́ẹ̀ sì ń pe orúkọ náà pẹ̀lú ọkàn kan. Jésù ò ní dójú tì yín lórúkọ Jésù Kristi. Mi ò ní ìfilọ̀ púpọ̀ lónìí torí iṣẹ́ wa pọ̀. Dákun ẹ má jẹ́ ká gbàgbé fún àǹfààní mọ́tò ọ̀fẹ́, ìyẹn bọ́ọ̀sì ọ̀fẹ́ tí àwọn fire conference committee wa tí wọ́n pèsè sílẹ̀ fún wa. Ẹ jọ̀ọ́ ẹ ká lo àǹfààní yẹn dáadáa o. Èmi kọ́ ni mo wà ní ìcháàjì ẹ̀, so mi tí ráàyè béèrè pé báwo ló ṣe ń lọ. Mo kàn ní kí n tún ṣì wà níyè rẹ̀ ni. Lágbára Ọlọ́run á sọ fún wa pé fire conference á wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní Texas ni, ní ìpínlẹ̀ Texas. Lágbára Ọlọ́run wọ́n ṣiṣẹ́ gan-an. Ó dẹ̀ dá mi lójú pé tí wọ́n máa fi di ìwòyí ní àdúrà wa ti ọ̀sẹ̀ tó ń bọ̀, lágbára Ọlọ́run ó dá mi lójú pé gbogbo ètò á pé àkókò tá a máa ṣe, ọjọ́ tá a máa ṣe, ibi tá a ti máa ṣe, gbogbo ẹ̀yẹn confirmation ti máa wà kó tó dìgbà yẹn. Ẹ̀dẹ̀ má jẹ́ ká gbàgbé, mo sọ fún wa pé a máa ṣe ká tó ṣe retreat wa ní London. Mo sọ fún wa bẹ́ẹ̀, mo ní a máa ṣe, ó máa ṣáájú retreat lágbára Ọlọ́run. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ̀rí kò mo sọ fún wa, mo níṣẹ́ wa pọ̀. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. The author and the finisher, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé. Ó tá fẹ́ ṣe lórí nìyẹn nínú àdúrà wa. Ṣé rí ẹsẹ̀ Bíbélì tá a ti rí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé yìí? Ó jẹ́ kan nínú àwọn ẹsẹ̀ Bíbélì tí mo fẹ́ràn gan. It's one of my favourite Bible verses. Mo so fẹ́ràn ẹ̀ gan. Mo láwọn ẹsẹ̀ Bíbélì kan bẹ́ẹ̀ tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé tó máa fún mi láàyè kí n wàásù lórí ẹsẹ̀ Bíbélì yẹn. Mo lè pín sí apá mẹ́fà ẹsẹ̀ Bíbélì méjì yẹn. Ṣé rí nígbà tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tí ẹ̀mí mọ́ tó túmọ̀ ẹsẹ̀ yẹn fún mi, oh my God, mo gba àdúrà ìdákun. Torí pé mo mọ̀ pé àwọn nǹkan tí ẹ̀mí Ọlọ́run túmọ̀ fún mi yẹn, mo gbọ́dọ̀ ṣe àgbàyọrí àdúrà kí n ṣe àṣepé iṣẹ́ lé lórí ni. Torí pé Ọlọ́run kì í tú àṣírí láì jẹ́ pé ó nídìí. Ẹnu ọjọ́ mẹ́ta mo kàn ní kí n Olúwa kí la máa sọ. Ẹsẹ̀ Bíbélì yẹn sì wá sí mi lọ́kàn. Ìyẹn Hebrew chapter 12 verse 1 and 2. Ó dẹ̀ wá káì. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní Ọlọ́run ṣe o. Torí pé iṣẹ́ tó kàn bẹ̀ lónìí, ó máa yà wá lẹ́nu. Àwọn nǹkan tí Ọlọ́run tú àṣírí ẹ̀ fún mi nígbà yẹn, nígbà tá a bá fi ń gbàdúrà pé Bíbélì, kí ni Bíbélì sọ ń bẹ̀ yẹn? Ṣé rí nǹkan tá a kàn máa ń sọ ni pé rí àti há yẹn sórí, looking unto Jesus, the author and the finisher of our faith. Kí náà sọ débẹ̀? Tẹ́tẹ́ bá wo ẹsẹ̀ kejì yẹn, wọ́n ń bọ̀rọ̀ bọ̀ ni. Ẹni tó bá mọ gírámà Yorùbá tàbí gírámà òyìnbó á mọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ ti bẹ̀rẹ̀. So ó máa ń wù mí kí n mọ ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Ẹsẹ̀ kìíní yẹn ni. Bíbélì sọ pé nítorí náà bí a ti fi ìkùukù àwọ̀ sánmọ̀
tí ó kún fún àwọn ẹlẹ́rìí tó báyìí yí wa ká. Ẹ jẹ́ kí a pa àwọn ẹrù gbogbo tì sí apá kan. Ní tí Bíbélì òyìnbó sọ nìyẹn, ká pa àwọn ẹrù gbogbo tì sí apá kan. Mi mọ̀ bóyá nǹkan tí Bíbélì Yorùbá sọ nìyẹn o, ṣùgbọ́n tí Bíbélì òyìnbó sọ ni mò ń translate fún wa yẹn. Ẹ̀rí, ó ní kí a pa gbogbo ẹrù gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí a fi ẹ̀ṣọ̀ kó sí. Bí òyìnbó ṣe sọ nìyẹn o, ẹ̀ṣẹ̀ tá a fi ẹ̀ṣọ̀ kó sí. Bíbélì Yorùbá ò sọ dáadáa bẹ́ẹ̀. Tẹ́ bá wo èdè òyìnbó yẹn, ó ní and the sin which so easily ensnare us. Àwọn ẹ̀ṣẹ̀ tó pé pàápàá ti kó sí. Ntí òyìnbó ń sọ bẹ́ẹ̀ nìyẹn. Ó wá tẹ̀síwájú, ó ní kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ka iwájú wa. Ẹsẹ̀ kejì wa ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó lọ́wọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Ṣé rí ẹsẹ̀ Bíbélì yìí? Mo fi dá wa lójú wípé gbogbo nǹkan tó yẹ kí èèyàn mọ̀ pátá lórí ìgbé ayé ó wà ní ẹsẹ̀ méjèèjì yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Nǹkan tó yẹ kí èèyàn mọ̀ tó bá jẹ́ kìrìsìtẹ́nì, bó ṣe lè gbé ayé ẹnu rọrùn, mẹ́tọ̀ọ̀dù tó gbọ́dọ̀ lò tí Ọlọ́run ń lò láti gbé ènìyàn láti inú ọ̀gbun tàbí inú ẹrọ̀fọ̀ tó á gbé ka orí àpáta tó náà máa bá àwọn ọmọ aládé jẹun. Mẹ́tọ̀ọ̀dù kan yẹn náà ni, kò pé méjì. Oh my God. Tí ìjọ ta bá ráyè ṣe pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ dáadáa, ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Gbọ́ ni ó ní tó náà, ó ní bí a ṣe fi ìkùkù àwọsánmọ̀ tí ó kún fún àwọn ẹlẹ́rìí tó báyìí yí wa ká. Ìyẹn ni pé cloud ẹ̀yin tẹ́ mọ̀ nípa kọ̀ǹpútà, pé kí ni káwọn àtàn pè ní cloud, kí ni ò tí ì yé mi dò ní bó ṣe ń ṣiṣẹ́. Wọ́n á dẹ̀ máa save sí cloud. Tẹ́rí tí ẹ ń bá mọ science, ó gbọ́dọ̀ mọ̀ bí agbára Ọlọ́run ṣe tó. Ó ní ẹ jẹ́ kí a pa àwọn ẹrù gbogbo tì sí apá kan. Àwọn ẹrù wo? Kákan má kà lọ gbúrúgbú. Àwọn ẹrù wo? Òótọ́ sì nígbà tí ẹ̀mí Ọlọ́run tú àwọn ẹrù. Wow! Mo ní kì í ṣe ẹrù nìkan, ó ní àti ẹ̀ṣẹ̀ tí a fi ẹ̀ṣọ̀ kó sí, tá à ń kó sí ṣeréṣeré. Ó ní ká máa fi sùúrù, ká máa fi kíni o, ká máa fi sá eré ìje wa. So ibi tí màá ti bẹ̀rẹ̀ ní ẹrù yẹn, ó ní kí a pa àwọn ẹrù gbogbo tì sí apá kan. Ibi tá a dúró àti máa bẹ̀rẹ̀ nìyẹn. A ó gbàdúrà ṣe lòdì sí àwọn ẹrù. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ẹrù tí ò kàn wọ́n o. Ẹrù tí a ò pín kàn wọ́n, wọn ò jogún ẹ̀, a ò pín kàn wọ́n, ṣùgbọ́n wọ́n ń gbé àwọn ẹrù náà kiri. Àwọn ẹrù tá a gbé lé wọn lórí, àwọn ẹrù tá yé dì lé wọn lórí, wọ́n sì ń gbé kiri. Ẹ má yẹ kí n tàn yín o, Jésù náà ní ẹrù tiẹ̀ o. Ṣùgbọ́n kò dàbí ẹrù Sátánì. Ẹrù Sátánì, kẹ́tẹ́kẹ́tẹ́ 10 ò lè gbé tán, wọ́n á sì gbé lórí ẹnìkan. Kẹ́tẹ́kẹ́tẹ́ 10 kò lè dá gbé, ṣùgbọ́n Sátánì á gbé lórí ẹnìkan. That's why Jésù fi sọ̀rọ̀ kan nínú ìwé Matthew chapter 11 verse 28. Tí Bíbélì sọ pé Matthew 11:28, Bíbélì sọ pé ó ní ẹ wá, Jésù ló sọ̀rọ̀ yẹn o, ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí, èmi yóò fún yín ní ìsinmi. Àwọn ẹrù burúkú gbogbo a gbàdúrà ṣe lòdì sí. Tó gbé Bíbélì sọ pé ká pa gbogbo àwọn ẹrù yẹn, ká pàtì sápá kan. So ó túmọ̀ sí pé àwa náà níṣẹ́ ṣe kí àwọn ẹrù wọ̀nyí kó tó yí kúrò lórí ayé wa. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ yí gbogbo ẹrù àjèjì tá a dì lé mi lórí lórúkọ Jésù. Gbogbo ẹrù àjèjì gbogbo. Oh Lord, roll away all strange load placed on my head. All strange loads. Àwọn ẹrù tá a wá tí kìí ṣe ẹrù Jésù, ó kàn wúwo bí bàtà ń kọrin síbẹ̀ ṣá. Ẹlòmíì wọ́n ayájọ ẹrù lé lórí débi pé á ló ń wọ depression. Tí ìrírí ni dáàdì, èèyàn máa lọ títí báyìí, á dẹ̀ máa rojọ́, tá a máa fi action sí ni o. Ẹ̀gẹ́dẹ́ ṣe wèrè. Ẹ má bínú pé ọ̀rọ̀ kìí ṣọ̀rọ̀ ẹ̀ ní, ṣùgbọ́n báyìí mo ní àwọn máa fi action sí yẹn ló pa mí lẹ́rìn. A fi action sí gidi, tá a máa sọ̀rọ̀, tá a máa ranjú, tá a máa já ẹnu gbà tó yẹ kó kó iṣu tó gbóná sẹ́nu. Olúmọ nǹkan tó ń bá pò ó. Ó mà ṣe o. Jésù Olúwa, gbogbo ẹrù àjèjì tá a dì lé mi lórí, tá a bá rí ẹrù àjèjì kan tá a dì lé àwọn ọmọ mi lórí, ẹrù àjèjì kan tá a dì lé ọkọ mi, tá a dì lé aya mi lórí, ẹrù àjèjì tá a dì lé ìdílé mi lórí,
ní orúkọ Jésù ẹ bá wa yí kúrò. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo ẹrù àjèjì tá a dìlé mi lórí, Olúwa ẹ yí dànù, Olúwa ẹ yí dànù, ẹ yí kúrò ní orúkọ Jésù Kristi. Kò ní ṣe bó ṣe wúwo tó o, Olúwa ẹ yí dànù, ẹ yí kúrò lórí àwọn ọmọ mi. Gbogbo ẹrù àjèjì tá a wá lórúkọ Jésù tá a rí ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ yí dànù, Olúwa ẹ yí dànù ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ yí dànù ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ yí dànù, Olúwa ẹ yí dànù. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀wẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹrù Jésù nìkan lèmi mo lórí àti gbé. Ṣé mi tí mi tiẹ̀ lẹ́mìí? Ẹ rí mi rí ni? Ṣé mo sanra? Ṣé bẹ́ẹ̀ tó bá tiẹ̀ sanra tàbí ẹni tó bá ní mọ́zù lára tí gbogbo apá ètò tó ga síbẹ̀ bí àṣà mọ́ mi yẹn tó bá pẹ́ ẹni tó ní apá tó ga síbẹ̀ ni wọ́n á ní a lè gbé díẹ̀. Kí ni mo lè gbé? Half bag sìmẹ́ǹtì mi lè gbé, quarter bag gan mo dáùtù ẹ̀ ká sọ pé ẹrù kẹrù. Ẹ̀yin ọmọ Ọlọ́run, nígbà kan tẹ́ ẹ̀ bá gbàgbé à ń ṣe program yìí náà nínú àdúrà ìlàwà, mo á sọ pé mo ní ẹlòmíì wọ́n á dẹ̀ tán á dẹ̀ máa bá ológun jagun ẹ̀. Wọ́n tán ni o, torí pé àwọn tó tán wọn ò sọ òótọ́ fún, kò mọ́ tán. Ẹ báyìí kí n tàn yín, a lè mọ́ tán. Ó máa ń níṣẹ́ tá a máa ṣe kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tá a lè mọ́ tán. That's why àwọn Yorùbá wọ́n á ní agbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà. So àwọn Yorùbá ti mọ̀ kán tó pòwó yẹn pé èèyàn lè mọ́ tán kò sí. Ó dàbí táwọn méjì bá jà àti kí ló ṣẹlẹ̀ wọ́n nígbà ṣẹlẹ̀ báyìí ló kàn gba etí mi ni. Ṣó kàn ṣàyẹ̀dẹ́ gba etí ẹ̀ ni? Tẹ́nìkejì bá máa rojọ́ bá ní ó deserve etí gbígbá o tó bá sọ nǹkan tó ṣe kóun tó gba etí ẹ̀. So ká ní wọn ò gbọ́ ọ̀rọ̀ ẹnìkejì yẹn ni wọ́n á ti dájọ́ wọn ní ṣòro bẹ́ẹ̀ ó lọ gbá tí yẹn ò dẹ̀ pẹ̀lẹ́ ní kìrìsìtẹ́nì. So mo wá rántí pé nígbà tí mo ṣe program yẹn mo wá discuss pẹ̀lú mọ́mì kan, wọ́n béèrè kan lọ́wọ́ mi. Wọ́n ní kí ìjọba fẹ́ béèrè kan. Mo ní kí ni? Wọ́n ní téèyàn bá èèyàn jagun ológun ẹ̀ tó wọ́n ló ṣẹlẹ̀ sí wọn rí dáadáa. Àwọn pé ọ̀rẹ́ wọn tó pọ̀ ọ̀rẹ́ wọn ni àwọn àti àgbà kan rí wọ́n á ṣe kinní kan àwọn rò bóyá. Wọ́n ní kí ni implication ẹ̀? Mo ní mọ́mì torí pé ẹ̀rí gbogbo ẹ̀ tán, mo ní ogun ológun á jà yín ó sì ṣeé ṣe kán di ẹrù ẹlẹ́rù lẹ́yìn lórí. Kí ni àdúrà torí ẹ̀ náà ni ọ̀rọ̀ yẹn ṣe jáde ká lè fi gbàdúrà ni. Then ká wá fa ẹsẹ̀ wa sẹ́yìn nírú nǹkan bẹ́ẹ̀. Ẹ má yẹ kí n tàn yín o, àìmọye ẹrù ẹlẹ́rù tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ gbé. Ẹ wo ẹja sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ gbé gbogbo ẹrù àjèjì kúrò nínú ayé mi. Jésù nìkan ló wà nípa láti ṣe bẹ́ẹ̀. Tá bá ní ká gbé pẹ̀lú effort wa a máa fail. Tá bá ní don't worry I can pray I can pray má ṣe ẹ lè pray tó tẹ́ bá dé orí òkè tẹ́ bá rí àwọn tó ń pray gangan àyà yín á já. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ayé mo rántí ayé ìgbà kan mo gbàdúrà ni ó gbọ́ bẹ́ẹ̀ ni o. Ọjọ́ mi kọ́ máa dáadáa mọ̀ pé àṣẹ mi tiẹ̀ mọ̀ nǹkan gbà àyà mi já. Màá kàn gbọ́ pé àwọn ń lọ sórí kan lọ pray èmi ò mọ̀. Ọjọ́ kan náà wàá mú mi dání lọ síbẹ̀. Ayé mi o ẹjọ́ ma báwo ni èèyàn ṣe ń dáná ro tá a dẹ̀ gbàdúrà àdúrà wákàtí 5 àbọ̀ kó tó pe Jésù Olúwa wa. Èmi fẹ́ bọ́ mi ìtàn yẹn o, èmi fẹ́ bọ́ lọ́jọ́ yẹn láyé mi bá wọn dábàá èrè pé kí mú kẹtẹ tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn tó ń gba àdúrà àyà yín á já. So ẹ ò lè dá gba àdúrà, àwọn tó ń gba àdúrà yẹn gan wọn ò lè dá gba àdúrà yẹn wọn láì sí ìrànlọ́wọ́ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Oh Lord, take away strange load from my life. Gbogbo ẹrù àjèjì Jésù Olúwa ẹ gbé kúrò nínú ayé mi pátápátá. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo máa gbàdúrà gbogbo ẹrù àjèjì ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ gbé kúrò nínú ayé mi, ẹ gbé kúrò nínú ayé àwọn ọmọ mi, ẹ gbé kúrò nínú ìdílé mi. Gbogbo ẹrù àjèjì ẹ gbé kúrò nínú ayé aya mi, ẹ gbé kúrò nínú ayé ọkọ mi. Bẹ́ẹ̀ni ìyàwó ṣe máa gbà fọ́kọ yín náà nìyẹn. Gbogbo ẹrù àjèjì Olúwa ẹ gbé kúrò nínú ayé mi. Gbogbo ẹrù àjèjì Olúwa ẹ gbé kúrò nínú ayé mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, àdúrà yẹn ṣẹ́rí ó fẹ́ dàbí pé every time tá a bá ti ní prayer máa ní ẹ má fàdúrà ìṣeré o. Ẹ mọ̀ díẹ̀ tí mo fi máa ń sọ bẹ́ẹ̀. A kì í pe àdúrà spontaneously pé kí la tún máa ṣe lé ní o jẹ́ ká gbàdúrà kan ọ̀bóyá wo tíátà kan wọ́n ní oyíbó yí fọmọ ẹ̀dájọ́ gbàdúrà kó oyíbó yí máa àwọn kan rèé báwọn èèyàn ó ní iṣẹ́ ńlá tá a máa ń ṣe
ká tó sọ pé àdúrà ibi báyìí ni à ń lọ́nu àdúrà wa kì í ṣe àṣepé àkànjí pé ẹ máa tẹ̀lé mi no ẹ̀mí mọ́ la máa ń fẹ́ kó lead wa lọ síbẹ̀ so inú mi ò ní dùn tá a bá kàn gba àwọn àdúrà yìí tá a bá fi ń ṣeré ẹgbẹ̀lẹ́gbẹ̀ ò ní àǹfààní tá a ní yìí bẹ́ẹ̀ ni mo sọ fún wa bá a ṣe ń gbàdúrà mo rántí dáadáa ọlọ́run mi ò nígbà tá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀yìn àṣekèrè ńgbà yẹn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ṣe nígbà tí mò ń sọ yìí ó sì ká wa lára gan oh my God firebrand we want to do everything gbogbo nǹkan pátá la fẹ́ ṣe ẹ̀yìn a máa pè ẹni báyìí yes báwo ni ọ̀rọ̀ ọmọ yín báwo ni ọ̀rọ̀ ọkọ yín a kò yé wa wípé bá ń ṣe ń ṣe kọ́ yẹn òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn má ṣe ṣe rí wọ́n ní fọlọ́nṣọ́ tó ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ àdúrà ọ̀ràn ó máa jákú gbẹ̀yìn ni so téèyàn ò bá ní òye mọ́mì àgẹ́gẹ́ kan lè kú tú ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín pẹ̀lú pé ó máa dúró àgbẹ̀ pẹ̀lú pé ó ní ẹ̀mí mọ́ ó kàn lè kú tú ẹ́ mo ń sòótọ́ fún yín now nínú chọ́ọ̀chì wa nígbà yẹn lójijì la kàn rí àǹtí kan ṣe rí àǹtí yẹn ó máa gúdù nínú chọ́ọ̀chì o inú wọn máa ń dùn ní pé ó yá ẹ lọ lead prayer ó yá ẹ ṣe Sunday school ó yá ẹ ṣe kinní kan torí pé a rí i pé ó dàbí pé ó ní spirit ta ní ayé mi o àfìgbà tó yá lójijì àǹtí dẹ̀ bẹ̀rẹ̀ sí dá wàhálà lẹ́nu church àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ a sọ pé a ṣe a ní ẹ̀rí tí n bá ti dúró síwájú báyìí àwọn negative things la máa sọ fáwọn èèyàn ní ẹ̀rí bẹ́yẹn yàtọ̀ tí ń ṣakọ òun ló kọ́ sọ létí mi ni pé èmi náà ti ń ṣakọ ní irú ṣìnànígà àwọn olè bàtà mímú kan kí ni gbogbo àtìkàtì wọ̀nyí before you know it ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ láàrin ìjọ mo á sọ fún yàrá mo ló ti yé mi mo ló fẹ́ lọ so bí ó fẹ́ mú àwọn yẹn àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa mo sì sọ ní church lẹ́nu ọjọ́ mẹ́ta pé Ọlọ́run jẹ́lẹ́rìí mi tẹ́nìkan bá wà ní church tí mo ń pastor tó bá lóun lọ mi ò ní problem pẹ̀lú ẹ̀ Ọlọ́run mo ti ń sọ Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí mi ṣùgbọ́n ibi tí problem yẹn ti máa bẹ̀rẹ̀ ni pé tó bá wá ń create story against me tó máa mọ̀ lọ́kàn rẹ̀ pé rọ́ lòun pa ṣùgbọ́n kàn fẹ́ create story kó lè ní excuse go in peace and it is well with you mo sì sọ lẹ́nu ọjọ́ kò tí ì tóṣù kan tí mo sọ̀rọ̀ yẹn ní church mi mọ̀ kátà sọ débẹ̀ lọ́jọ́ yẹn now kí ni mò ń try láti jẹ́ kẹ́ realize ní gbogbo iṣẹ́ tó ṣe pátápátá ó jèrè obìnrin kan ṣé rí obìnrin yẹn ó bí ọmọ 4 ṣùgbọ́n ọkọ ẹ̀ ti kú ó bí ọmọ 4 ó jèrè ẹ̀ ìyẹn náà kan sọ ó ní àwọn ọ̀sẹ̀ ìwádìí church báyìí mọ́ ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé àwọn yẹn ní lẹ́nu ẹ̀ lẹ́yìn tó yẹ pé ó ní iye tá à ń san ní táàmù kọ̀ọ̀kan lórí ọmọ 4 ẹ̀wọ̀ ẹ fi sílẹ̀ ó ràn wá lọ́wọ́ ní gbọ́mọ wá kí mi ń kọ́ owó ló ná yàn mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tá à ń sọ wọ̀nyí ni o wípé ẹ lè rí tán ẹni tó ń bá yín sọ̀rọ̀ yẹn òun ló mọ intention tó fi ń bá yín sọ ẹ lè mọ intention Ọlọ́run fún ẹnikẹ́ni ní ipá àti agbára láti mọ intention ẹnìkejì ẹ̀ àfi tí ẹ̀mí Ọlọ́run bá kàn tú lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í dẹ́ ìṣègbàgbé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ní ìtọ́ tó wà ń bẹ̀ nìyẹn ẹ̀rí lóbìnrin tí mo sọ tí mo ló bímọ 4 ló bá tẹ̀lé wọn lọ àṣebìnrin tó dá wàhálà lẹ́yìn àṣefẹ́ bẹ̀rẹ̀ ìjọ ni ló bá lọ bẹ̀rẹ̀ church àkànṣe àgbọ̀ ni ọmọ ìjọba ló kàn sọ wọ́n ní sister Alabama ti bẹ̀rẹ̀ church mo ní good for her tó wáyé pé ó ń wàásù ìrè Kristi náà ni tí bíbélì sọ náà nìyẹn á wàásù ìrè Kristi káàkiri àgbáyé ó ti tó no problem ẹ wo nǹkan tó yẹ kó tún wá dùn wá kejì ní ẹ tó tún wá mú lọ gan ó ní iye táwa gan náà lé lórí sister náà lówó bóyá òun fẹ́ take over so jẹ̀ǹgbọ́n kan wá máa balẹ̀ díẹ̀ sí ni ṣùgbọ́n 18 months later yẹn pé ọdún kan àbọ̀ lẹ́yìn ìgbà yẹn náà kò sọ pé ẹnìkan fẹ́ rí mi mo ní ta náà dárúkọ ẹ̀ ẹni tí mo ti rí gbẹ̀yìn láti ọdún kan àbọ̀ sẹ́yìn kí ló ṣẹlẹ̀ nígbà tí máa yọjú sí oh my God ó bú sẹ́kún báyìí ní kí ló ṣẹlẹ̀ mo wò dáadáa kò rù mo wò dáadáa kì í ṣe pé ebi ń pa kí ló ṣẹlẹ̀ ó ní òun pàdánù ọmọ 3 mo ní what àyà mi já kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan ló wá sọ ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ bó ṣe àánú ẹ̀ ṣe mí mo ní kó tiẹ̀ ká kó gbàdúrà náà ká kó gbàdúrà ó ká mi lára gan torí mo mọ àwọn ọmọ wọn yẹn ó ní iye tá a san lórí àwọn ọmọ wọn yẹn kí ló wá ṣe nígbà tá a gbàdúrà tán kí ló wá ṣẹlẹ̀ báyìí thank God ẹ̀gbọ́n madam yẹn pastor ní Pentecostal church kan òun ló wá sọ fún pé àbúrò mi ó dẹ̀ fi bí ààbò sílẹ̀ ó fi bí ààbò sílẹ̀ gbogbo àwọn ààbò tí Ọlọ́run fi bò ẹ́ tó oh God ó fi sílẹ̀ ẹ̀gún tó já ìdílé ọkọ ẹ̀ ẹ̀yọ tó fi kú òun náà ó ti trigger padà
ó padà síbi ààbò ọkọ̀ wáyé tójú bá ń tẹ̀ láti padà síbi tí kúrò lọ síbòmíì tó mọ̀ pé torí ẹgbẹ́ yẹn ò sí ní ìlú àjọgbélu kan náà kì í ṣe kò ló ń gbé Iléṣà ní ẹgbẹ́ yẹn wà. ẹ̀yin ọmọ Ọlọ́run àánú ẹ̀ ṣe mí àánú ẹ̀ ṣe mí àánú ẹ̀ ṣe mí gan. wọ́n ti di ẹrù ọ̀ràn lé lórí torí pé bí oh God kì í ṣe pé bóyá ó nídìí kan tá a fi ń sọ bí kò ṣe pé oríṣiríṣi ni example tá a lè ṣe ṣùgbọ́n èèyàn kan wá sí mi lọ́kàn kíákíá báyìí ní níbi oh God ṣe téèyàn bá dẹ̀ ti wọ̀ ọ̀pọ̀lọpọ̀ kó tó dà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa sọnù kò ṣeé recover mọ́ ibi tó fi máa ń dùn mí nìyẹn nígbà tẹ́lẹ̀ mi bá gbé ṣìnànígànà ẹ̀dẹ́ máa ní kí ló ń sọ lẹ́nu yìí ohun tó ń sọ gan kò tiẹ̀ yí ẹ àmọ́ iye àwọn yẹn tí mo ti pèsè ẹ̀yìn bẹ́yẹn pé n tó sọ ní mìtì yẹn kò tiẹ̀ yí ẹ láti bí ìdẹnu ọ̀nà yẹn o kò ṣáà ń sọ bugabuga tó máa sọ fẹ́ lómi wá ní mọ́mí ṣé lẹ́yìn fẹ́ dúró dè àbí kẹ́ kọjú sí Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ yín á sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ fi àmì hàn bí ẹni òkùnkùn bá gbé ẹrù ọ̀ràn rẹ̀ dé bẹ́ẹ̀ ni ẹni òkùnkùn la lè pè wọ́n lórúkọ mi ta lè fún wọn torí kò sí irúwà bẹ́ẹ̀ lórúkọ Jésù. Oh Lord, give me a sign when a diabolical person come with their evil loads. When diabolical people when they come with their evil load. Nígbà tí àwọn ìka ènìyàn àwọn ẹni òkùnkùn tó máa gbé ẹrù ọ̀ràn wọn dé ẹ sọ fún Ọlọ́run kí ẹ mọ̀ kó mí sí yín kó fi àmì hàn yín kẹ́ ẹ má bàa tẹ́rí sí nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi àmì hàn bí àwọn ẹni òkùnkùn bá máa gbé ẹrù ọ̀ràn wọn dé Olúwa ẹ fi àmì hàn ní orúkọ Jésù Kristi ẹ ta mí lólobó Ọlọ́run ayérayé Olúwa ẹ ṣàánú fún mi ẹ fi àmì hàn mí kí n má bá wọn forí kóhunkóhun lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ fi àmì hàn mo bẹ̀bẹ̀ kí ẹ̀mí mọ́ darí ayé mi nígbà tí àwọn ẹni òkùnkùn bá gbé ẹrù ọ̀ràn wọn dé ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ kó fọhùn nígbà tí àwọn ẹni òkùnkùn bá gbé iṣẹ́ òkùnkùn wọn dé Olúwa ẹ ṣàánú fún mi kí n má bá wọn gbèrú ẹlẹ́rù kí n má bá wọn forí kó Olúwa ẹ ṣàánú fún mi lónìí ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àti kó lórí ọ̀rọ̀ ẹrù yẹn mo sọ fún wa mo ní nígbà tí ẹ̀mọ́ túmọ̀ ẹsẹ̀ méjì yẹn fún mi mo gba kíní kan àdúrà ṣùgbọ́n ṣe ní láàánú pé time tá a ní fún prayer wà ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ yìí kan tó wà bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n ìwọ̀nba tá a bá lè ṣe tó yẹ mo ti sọ pé ẹ̀jẹ̀ á máa padà sí inú mi dẹ̀dùn mo sọ ń jẹjọ náà pé inú mi dùn sí àwọn kan tí mo mọ̀ tó kàn máa ń padà sí wọn ò dẹ̀ lè sọ fún mi pé wọn ò rí ọwọ́ Ọlọ́run ẹ̀rí ṣe rí àwọn èrò kan wà tó jẹ́ pé èèyàn fúnra ẹ̀yọ òun ló dìrú ara bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn èrò kan wà tó jẹ́ pé wọn ò dìrú èèyàn ló kàn rí ẹrù ẹlẹ́rù tó dẹ̀ gbé sórí ara ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ewu ẹ̀yìn ọmọ Ọlọ́run ṣé rí àwọn kan wà tó jẹ́ pé tán mọ̀ mí dáadáa wọ́n máa ń criticize mi dáadáa mo ní ìwà kan tí àwọn tó súnmọ́ mi ò like ìwà yẹn ni pé mo slow gan láti take issues láti sọ̀rọ̀ lórí nǹkan then wọn wá mọ ìdí ẹ̀ tó fi jẹ́ pé bóyá mo wá sílé èèyàn ni tàbí èèyàn wá sílé mi tàbí èèyàn wá sọ́fíìsì mi tàbí mo lọ sọ́fíìsì ẹnikẹ́ni tàbí nínú ìjọ tó jẹ́ pé mi kì í sọ pé ẹ jẹ́ á gbàdúrà wọ́n máa criticize ẹ̀ gan pàápàá àwọn tí tọ́ba bá ń bá mi jáde wọ́n á sọ pé ẹ tiẹ̀ sọ pé ẹ jẹ́ á gbàdúrà níbi tá a lọ yẹn adẹ̀ kí wọ́n ó dàbọ̀ adẹ̀ ń lọ máa rẹ́rìn ni màá kàn dákẹ́ ni ìjọ kan ni wọ́n á sọ ẹnìkan wá béèrè ó ṣàkà lára mu ní nígbà tí ẹni tá a lọ bá òní ẹ jẹ́ gbàdúrà fún mi ẹnìkan ti béèrè question yẹn lọ́wọ́ mi rí nílé wọn nígbà tí wọ́n fẹ́ máa lọ ní ní gbàdúrà fún mi ní béèrè àdúrà mọ́mì yẹn wò mí dáadáa pé kí ni mò ń sọ yìí mo ní bẹ́ẹ̀ ni mà mo ní béèrè pé ẹ gbàdúrà fún mi wọ́n ní ṣé ó jẹ́ dandan ni mo ní bẹ́ẹ̀ ni ó jẹ́ dandan ó jẹ́ ẹnìkan sọ pé ẹ jẹ́ mo ní bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín dádì kì í ṣe bí èmi náà experience ni oh my God experience ni mò ń sọ fún yín ṣe rí experience yẹn bàbá tíṣà ni experience ni tẹ bá dẹ̀ wọnú bíbélì ó wà Jésù àrí ẹlòmíì ó mọ̀ yìí pé àárọ̀ ni o àárọ̀ ló ń wò nílẹ̀ yìí o á bèèrè kí ló fẹ́ kí èmi kí o ṣe fún ọ àṣẹ ó ní ìdí
àṣé àwọn ìdí pàtàkì wà fún èmi ò mọ̀ ṣùgbọ́n gbà tí experience dé Ọlọ́run gba ìṣẹ̀lẹ̀ yẹn láàyè inú ayé mi mo ní what látọdún yẹn ẹ tó máa bú mi lábú mi màmá mo ń lọ bí tèmi ní àná ó dẹ̀ pè é pásọ̀ kò dẹ̀ gbà ẹnìkan sọ bẹ́ẹ̀ sí mi rí èmi kọ́ ló sọ fún ẹnìkan ní pé pásọ̀ Sam dẹ̀ pè é pásọ̀ ó dẹ̀ wá sílé wa kó gbàdúrà fún mi mo á bí sọ fún ẹni mo tí ó béèrè fàdúrà ẹni ṣó ní ìdí mo ní mo wá láti fún ní àwọn òye bíbélì ṣùgbọ́n experience kan wà tí mi sọ fún yẹn jẹ́ kí n sọ fún wa lónìí bẹ́ẹ̀ ni mo sọ fún wa ṣùgbọ́n ẹja sáré gbàdúrà yìí náà aká tó gbàdúrà yìí máa ka kíní kan sí wa nínú bíbélì pé Ọlọ́run sọ ní ìlérí tó pọ̀ fún wa lórí àwọn ẹrù ọ̀ràn tá a gbé léra wa lórí Psalm 81:6 ẹgbọ́n tó sọ ni ó ní ó wí pé mo gbé àjàgà kúrò ní èjìká yín a tú ọwọ́ wọn sílẹ̀ kúrò nínú apẹ̀rẹ̀ gba apẹ̀rẹ̀ tẹ́rí wọ́n dẹrù mí léyìn lórí bẹ́ẹ̀ wọ́n tó fọwọ́ bá yẹn gbé dáadáa ẹ̀rí ẹ jẹ́ ká sáré gbàdúrà ẹ̀ Jésù Olúwa ẹ gbé ẹrù ọ̀ràn tí mo gbé léra mi lórí kúrò lónìí lórúkọ Jésù máa ṣàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ ni bí a ti bá pe àdúrà yẹn lẹ́ẹ̀kan sí tí n bá ṣàlàyé tán bóyá máa gbà dáadáa Jésù Olúwa oh Lord take all evil load placed on my head in Jesus' name all evil load I place on my head all evil loads that I place on my head take it away in Jesus' name Jésù Olúwa ẹ gbé gbogbo ẹrù ọ̀ràn tí mo gbé lórí ara mi ẹ gbé kúrò lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ẹrù ọ̀ràn tí mo gbé léra mi lórí ní orúkọ Jésù Kristi ó yẹ ẹ bá mi gbé kúrò báyìí gbogbo ẹrù ọ̀ràn tí mo gbé lé ìdílé mi lórí tá a fi ń wọ́ bí ìgbín ní orúkọ Jésù Kristi Olúwa gbé kúrò báyìí gbogbo ẹrù ọ̀ràn tí mo gbé léra mi lórí tí mo gbé lé iṣẹ́ mi lórí tí mo gbé lé ayé mi lórí ní orúkọ Jésù Kristi ẹ bá mi gbé kúrò lónìí Olúwa gbé kúrò Olúwa gbé kúrò Olúwa gbé kúrò ní orúkọ Jésù Olúwa gbé kúrò Olúwa gbé kúrò ẹ ṣàánú mi ní orúkọ Jésù ẹ ṣàánú mi tọmọtọmọ Olúwa ṣàánú mi tìdílé Olúwa ṣàánú mi tẹbitara gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ṣé ẹ gbàgbé lẹ́ẹ̀kan tí mo sọ mo nígbà tá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ṣe là ń gbóná janjan a fẹ́ ṣe gbogbo ẹ̀tàn lọ́jọ́ kan a fẹ́ wá gbogbo ara ìwàásù mọ́ Ọlọ́run jẹ́lẹ́rìí mi mo sì mọ àwọn èèyàn sọ pé àjọ sin Ọlọ́run ní former church wa tán wà ní ìjọ wa lónìí ìgbà míì máa wàásù 1 hour 30 minutes non-stop máa fẹ́ stop àwọn ọmọ ìjọ ní continuous Ọlọ́run mi o a fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run tán a fẹ́ bá àwọn èèyàn a fẹ́ jẹ́ kí òye ọ̀rọ̀ Ọlọ́run yé àwọn èèyàn tán a fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn èèyàn kò sí oh God ẹ̀yin ọmọ Ọlọ́run ọkọ àti ìyàwó kan wà ní ìjọ wa nígbà yẹn lọ́hùn ní former church wa nígbà yẹn lọ́hùn nígbà tí mo ṣiṣẹ́ ìránṣẹ́ ní church kan ṣe rí obìnrin tó jẹ́ ìyàwó òun ló wá church wa ọkọ ẹ̀ kì í lọ ṣọ́ọ̀ṣì máa mú tí ń jọ Sunday ni ṣùgbọ́n ìyàwó yẹn very beautiful very lovely even tábà lọ lé wọn gan the husband is very very lovely èèyàn tó dáa ni wọn téèyàn lè guarantee pé nípa ti ìwà àwọn èèyàn máa níwà o ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé àwọn lọ́kọláya yìí wọn ò lọ́mọ oh my God a dẹ̀ ní passion gan nígbà yẹn every Tuesdays and Thursday ìyàwó mi á lọ sílé wọn á lọ di obìnrin yẹn lọ́wọ́ mú gbàdúrà Jésù àdúrà ni kò wá sí program tá a ní ní ṣọ́ọ̀ṣì wa nígbà yẹn tí èmi fúnra mi ò ní gbàdúrà fún kò ní lọlé òun náà ti mọ̀ a máa gbàdúrà ó yá a máa gbà yá jẹ́ ká gbàdúrà ẹ wo ó ṣeé ṣe kí n sọ̀rọ̀ ara ìdílé ní ohun àánú máa fún wa ní full load ṣùgbọ́n mi ò ní lè sọ gbogbo ẹ̀ lẹ́nu ṣùgbọ́n tó kan àdúrà ni mo fẹ́ sọ ó wá àdìjọ́ kan madam tí mo sọ àti ọkọ ẹ̀ nàbà wa bá mi lé wọn á kí mi ọjọ́ yẹn bọ́ sí ọjọ́ Saturday láàárọ̀ ọjọ́ tí mo wá ń sọ yìí ọkọ gan ló ní kí n jẹ́ ká lọ church làbá gbéra ó di church nígbà tá a wọ church ẹ wo ìyàwó máa tí mo sọ yìí tí mo ní ó wá ọmọ yìí ó sùn kínní kan ní ọjọ́ yẹn kún ni ẹ wo téèyàn bá jẹ orí ahọ́n á bá sunkún lọ́jọ́ yẹn èmi gan fúnra mi ó rẹ̀ mí mo bẹ̀bẹ̀ mo ṣìpẹ̀tì kò sí wàásù mi wà tán ṣé lórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ máa bí ẹ ṣáà mọ̀ pé àwa gan àdúró Ọlọ́run àìláyé ajẹ́kẹ́ bí Ọlọ́run ajẹ́kẹ́ ẹlẹ́ràn mi o nígbà tá a sọ gbogbo ẹ̀ tán o a máa wàásù tán èèyàn ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni àparí wàásù àpẹ̀tùsí nínú ọkàn ẹ̀ balẹ̀ ó nujú nù àti mo tẹ̀ wá ṣe ẹ̀gbá yà àbí ká búkàrí wá àbí tíì ni
lábá làwọn ti ń lọ ok n bá kí n sìn wọ́n dé àwọn ní kí n má wọrí pé n bá jókòó mi náà lọ kò tó ìṣẹ́jú 3 ìyàwó bá tún rìn padà wá ọkọ yín kọ́ àwọn olówó à ń di mọ́tò pé òun ní kó dúró de òun pé òun fẹ́ sáré yọjú sí mi ló bá tún jókòó padà mo ní kó pẹ̀lẹ́ mo ní ṣe kò sí ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn ṣé mo tọ́ pé lójú àlá ni kò ní yà mí lẹ́nu lójú ayé báyìí ni mi àti ẹjọ́ jókòó man to woman tó yẹ pé ọ̀rọ̀ yẹn correct wá sọ fún mi pé ó ní pastor ó ní ọ̀rọ̀ kan ló fẹ́ sọ fún mi mo ní kíni ó lóun ò wá ọmọ ó dẹ̀ ní pastor mi fẹ́ kẹ́ ẹ bọ́ dára yín rárá tọ́ torí pé òun ò wá ọ̀rọ̀ tí mo sọ fún yín àwọn ọmọ ìjọ wa kan wà tá a jọ bẹ̀rẹ̀ ìjọ Masigate wọ́n mọ story tí mo sọ yìí ó dà pé mo ti sọ́rí gan àbí yà Brian send a message pé mo ti sọ́rí lórí ní one of my programs lórí Ohun ó lóun ò fẹ́ ọmọ mo láti pe orúkọ ẹ̀ ní Mrs. Lágbájá kí lẹ sọ ó lóun serious òun ò ṣeré òun ò fẹ́ ọmọ so kí n má wọrí ara mi ó ní díẹ̀ ni pé ó ní ọkọ ọ̀run ó ní agreement tó dẹ̀ wà pẹ̀lú òun àtọkọ ọ̀run ni pé ó máa bí ọmọ 9 wọ́n á ní mo ní báyìí ọmọ mi ilẹ̀ tí wàá bí fún ọkọ ọ̀run yín ó lò ti bí 2 o ó túmọ̀ sí pé ó sì máa bí ọmọ ó sì gbọ́dọ̀ bí ọmọ 7 sí wọ́n á sọ kí ní kan fún ọjọ́ ẹ̀ mo ní Jésù ní agbára láti bọ́ àjàgà burúkú lọ́rùn yín dáadáa ó ní agbára ṣùgbọ́n mo rí pé bó ṣe ń wò mí kò rí yẹn rò ẹ jẹ́ ká sáré gbàdúrà yìí ẹ dákun ẹ jẹ́ ká ṣe rí mo máa tí n bá ti ń sọ̀rọ̀ tí àdúrà bá yọ máa ń fẹ́ sáré gbà tó rà àmọ̀dí ẹ̀ tó fi yọ ẹ sọ fún ìṣẹ̀dá yín mo pàṣẹ fún ìṣẹ̀dá mi lónìí pé dá gbogbo ẹrù ẹlẹ́rù tó fi àìmọ̀ kan gbé padà dá padà gbogbo ẹrù ẹlẹ́rù tó fi àìmọ̀ kan gbé ìṣẹ̀dá mi dá padà mo pàṣẹ fún ìṣẹ̀dá mi gbogbo àwọn ẹrù ẹlẹ́rù tó gbé àdúrà yẹn ṣe máa lọ nìyẹn I prophesy to my creation that return the strange load you ignorantly took in Jesus' name. Return the strange loads you ignorantly took in Jesus' name. Mo pàṣẹ fún ìṣẹ̀dá mi pé dá ẹrù ẹlẹ́rù tó fi àìmọ̀ kan gbé dá padà lónìí. Ẹ jẹ́ pàṣẹ fún ìṣẹ̀dá wa ẹ jẹ́ gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ẹrù ẹlẹ́rù tí mo fi àìmọ̀ kan gbé mo pàṣẹ fún ìṣẹ̀dá mi lónìí ó yá dá padà ìṣẹ̀dá mi kọ̀ mo dá padà lónìí ìṣẹ̀dá mi dá padà mo dá padà lónìí ìṣẹ̀dá mi dá padà gbogbo ẹrù ẹlẹ́rù tí mo fi àìmọ̀ kan gbé lórúkọ Jésù Kristi tí mo rò bóyá it's my luck ìṣẹ̀dá mi dá padà ìṣẹ̀dá mi dá padà ìṣẹ̀dá mi dá padà ní orúkọ Jésù ìṣẹ̀dá mi dá padà ní orúkọ Jésù ìṣẹ̀dá mi dá padà ní orúkọ Jésù Kristi ìṣẹ̀dá mi dá padà ní ìṣẹ̀dá mi dá padà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa máa parí sítórì màdáàmù yẹn fún yín o máa parí ẹ o ṣùgbọ́n bá ṣe ń gbàdúrà yẹn àdúrà tí mo pè fún wa yẹn òun ló mo fẹ́ emphasize ẹ̀ fún wa ni mo kọ́ ẹ̀kọ́ kan lára àwọn dáàdì kan àyà mi já pé téèyàn bá gbé ẹrù ẹlẹ́rù tí èèyàn bá bẹ ìṣẹ̀dá ẹ̀ kó tètè dá padà tẹ́ bá rántí láyé ìgbà kan mo lẹ́yìn tẹ́ ẹ̀ ń fi ìwé oníwèé ṣiṣẹ́ ẹ lọ dá ìwé oníwèé mo dẹ̀ yin Ọlọ́run lógo lórí àwọn tó gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn 98% of them wọ́n ti gbàgbé wọn ó ṣeé ṣe kánrùn pa sílùú òyìnbó bẹ́ẹ̀ ni mo sọ fún wa òótọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún wa yẹn dáàdì yẹn ẹ̀rù bà mí nígbà tí mo gbọ́ ìtàn wọn ayé mi o mo gbàdúrà ayé yín ò ní bàjẹ́ lórúkọ Jésù wọ́n sọ yé àyẹn lọ́hùn wọ́n nínú taxi làwọn wà wọ́n dárúkọ àdúgbò yẹn nínú Èkó mo rò bí ẹnìkan tó bọ́ọ̀lẹ̀ ṣáájú wọn rí bóyá ó ti wà ń bẹ̀ tipẹ́ kò sẹ́ni tó mọ̀ wọ́n ní ibi ẹsẹ̀ wọn báyìí òun làwọn ti rí passport nígbà táwọn mú passport yẹn lẹ́yìn taxi àwọn nìkan ló wà lẹ́yìn taxi yẹn wọ́n náà ṣàtà taxi yẹn ni ó dàbí pé wọ́n ṣàtà taxi yẹn náà ẹnìkan ṣàtà taxi yẹn náà làwọn yẹn bọ́ọ̀lẹ̀ ní àwọn dáàdi ìwọ̀nù mọ́tò yẹn wọ́n náà fẹ́ lọ ṣe exam ni wọ́n náà fẹ́ lọ ṣe exam àwọn àkáǹtì wọn àwọn accountant àwọn exam kí náà pé ICAN náà wá lọ Ọlọ́run ayérayé o nígbà tó ń ṣí passport yẹn náà rí visa America nínú ẹ̀ wọ́n wá ń wo fọ́tò ẹni tí ó wà nínú ẹ̀ yẹn wọ́n á wò pé ó dàbí pé
òyìnbó ò lè dá wọn mọ̀ lédè kan dípò tí wọn bá fi dá fíìsà oní fíìsà padà tàbí passport tàbí kán sọ fún taxi driver bóyá òun máa rí kíní kan lẹ́yìn mọ́tò tàbí kán mú lọ sí police station tàbí kán ṣàṣe kẹ́ni tó ní nǹkan ẹ̀ lè gba nǹkan ẹ̀ náà bá gbé e. dáàdì yẹn sọ pé àwọn lọ́dún yẹn àwọn travel wọ́n lo passport yẹn wọ́n dẹ̀ jẹ́ o wọ́n dẹ̀ wọlé. wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n dé ìlú yẹn wọ́n ní kò ju ọ̀sẹ̀ méjì lọ tí wọ́n débẹ̀ òun ni wọ́n ṣe alábàápàdé ẹnìkan true ọ̀rẹ́ wọn kan ní Nàìjíríà ìlú nìkan wá ẹni yẹn ẹni ẹ̀dẹ̀ fún ọ níṣẹ́ wọ́n ní níbi iṣẹ́ yẹn òun ni ẹnìkan ti wọ́n rèpù sẹ́kítírì arákùnrin yẹn wọ́n rèpù wọ́n dẹ̀ pa lédi yẹn. now nígbà tí wọ́n máa lọ wádìí bọ̀ wọ́n máa kó dádì mọ́ wọ́n láwọn ò mọ nǹkan kan nípa ẹ̀ wọ́n ò mọ nǹkan kan rí wọn ò tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ gan ju pé wọ́n arrest wọn. ẹ̀wọ̀n tí wọ́n fi gbogbo agbára gùn wọ́n sentence wọn sí 47 years kò fi ẹ má bínú mo ní kò gbogbo agbára gùn 47 years ṣùgbọ́n bàtà máa fi lo 22 years wọ́n náà release wọn ibẹ̀ wọ́n torí time covid yẹn ló bọ́ sí ní around 2019 wọ́n ti lo 20 something years ńgbà yẹn wọ́n ṣàwárí release wọ́n ní torí àwọn kìnìyàn náà ṣàpadà náà tú owó jọ owó títùjọ yẹn náà ẹ̀bẹ̀ náà ni ẹ̀ ń tọrọ ràn lọ́wọ́ ẹ̀ ń tó ṣàánú wọn àwọn ló ń sanwó fún wọn kán ṣàlè padà wọn á padà wá wọ́n waste all his productive years gbogbo ayé tó yẹ kéèyàn fi ṣe rere wọ́n waste kí ló fà á ẹrù ẹlẹ́rù ni ẹlẹ́rù gbẹ́rù ẹ̀ sílẹ̀ wọ́n dẹ̀ gbé lérí wọ́n tó fà á nìyẹn wọ́n ti padà báyìí ẹ̀ tó yẹ pé báyìí now ọlọ́run mọ bí tí wọ́n bá wà ní accountancy ọlọ́run nìkan ló lè sọ ṣùgbọ́n oh God ẹwẹ́jà gbàdúrà mo pàṣẹ fún ìṣẹ̀dá mi pé gbogbo ẹrù ẹlẹ́rù tó gbé ìṣẹ̀dá mi dá padà ẹjẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ìṣẹ̀dá mi gbọ́rọ̀ Olúwa gbogbo ẹrù ẹlẹ́rù tó gbé ó yá dá padà mo pàṣẹ fún ìṣẹ̀dá àwọn ọmọ mi tàbárí ẹrù ẹlẹ́rù kan nú ayé yín ẹ dá padà ìṣẹ̀dá yín ti kọ́ lónìí mo gbàdúrà fún ìdílé mi gbogbo ẹrù ẹlẹ́rù ní ìdílé mi ìṣẹ̀dá mi dá padà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run mo sọ fún àmúni màá parí ìtàn àwọn arábìnrin tí ó sọ fún mi pé òun ò fẹ́ ọmọ òun ò ní ìdí ọmọ ẹ̀yin ọmọ Ọlọ́run èmi ò mọ̀ nígbà yẹn o ibi nǹkan tí mo bá débẹ̀ má jẹ́ àgbàgbé o wípé mo lè wá sílé èèyàn báyìí tí ẹni ò bá sọ pé gbàdúrà ni mi ní gbàdúrà o mi ì ṣeré o experience ni o ẹ wo tó lẹ́ni ẹ ló máa fẹ́nu ẹ̀ sọ Jésù fẹ́ kàn fẹ́nu sọ ni Jésù mọ̀ pé ẹni báyìí kò ó ti ṣàìsàn sí náà ó máa sọ ni ẹgbọ́ afọ́jú yẹn ni Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi Jésù Kristi ọmọ ẹ̀yin ọmọ Ọlọ́run àwọn díẹ̀ péré nínú Bíbélì ni Jésù kàn lọ rìn bá ẹ̀yin tẹ́ bá wo ìtàn bàbá tó wà ní etí odò yẹn fún 48 years yẹn 38 years yẹn Jésù fúnra ẹ̀ ló lọ rìn bá òbí kò sọ ẹni bàbá yẹn kan tó ń ràn dán sí Jésù sí pàpà ṣe tiẹ̀ fún ṣùgbọ́n òun ò wọ́pọ̀ nínú Bíbélì ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run nígbà tí àǹtí sọ bẹ́ẹ̀ fún mi tán mo ní kó sì máa lọ náà kó ọkọ ẹ̀ ti máa dúró mo ṣáà yí ọ̀rọ̀ yẹn wò irú kàtìkàtì wo lélẹ̀ bá bẹ̀rẹ̀ àdúrà gbogbo agbára kankan ẹgbẹ́ ọ̀rọ̀ lọ ó yẹ tẹríba I command you I destroy you nínú ayé arábìnrin láì mọ̀ pé téèyàn lóhùn kúrò nù ẹgbẹ́ ẹni ẹ fẹ́ mú kúrò àtàyìn á ló ti kúrò ní experience mo ń sòtọ́ fún wa ìyẹn ò kì í sọ̀rọ̀ pé bóyá anointing kìíní kan ẹ lọ ka Bíbélì dáadáa ẹ wo nígbà tó wá di ọjọ́ kan torí kótó dìgbà yẹn mo wá change àdúrà mi tí ma ti ní kàntí yẹn kúnlẹ̀ báyìí so mo ní kíyàwó mi reduce tiẹ̀ from Tuesday and Thursday sí Thursday nìkan ṣùgbọ́n èmi every time I command you every spirit in you I lay my hands on you out now ó wá dijọ́ Sunday ká jáde church ló bá wọlé gẹ́gẹ́ bí ìṣe pé òun fẹ́ rí mi ṣùgbọ́n pé àdúrà ni mo ní ẹ máa pray oníkíní sọ lóun ní ọ̀rọ̀ tó fẹ́ sọ ẹ fetí sí ní tí mo sọ yìí mo ní no problem kí ló fẹ́ sọ wọ́n ní
kí n jọ nítorí Ọlọ́run àwọn kan fẹ́ bẹ̀ mí ni pé wọ́n ti like mi jù wọ́n like mi gan o wọ́n ní the way tí mo ṣe ní passion tí mo bá àwọn èèyàn mo fẹ́ ṣe lé wọ́n ní no ìyẹn gan làwọn ṣe wà ní church wọ́n ní ṣùgbọ́n tí wọ́n fẹ́ gbàdúrà fún wọn láti ọjọ́ yẹn lọ ìlera wà ń bẹ́ẹ̀ kí n fi gbàdúrà fún wọn kọ́lọ́run fún wọn ní ìlera prosperity wà kọ́lọ́run kó fún wọn ní ọ̀rọ̀ wọ́n ní kí ló ti mi ṣe gbàdúrà fún ẹ̀mí gígùn fún wọn àti ààbò Ọlọ́run wọ́n ní àwọn yẹn ní àwọn àdúrà táwọn need mo lò okay now wọ́n á bẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ kan ohun wọn á bẹ̀ sí change wọ́n ní pastor ṣé rí àwọn àdúrà tẹ́gbàlẹ̀ ẹjọ́ mẹ́ta tẹ́ ẹ bá rí nǹkan tó cause ní matrimonial home mi wọ́n á ní ṣé àtọkọ yín ẹ ṣe bùnmi gbọ́ ṣé kí n bá yín rí ọkọ yín wọ́n ní ọkọ wo làwọn sọ fún mi wọ́n dárúkọ ọkọ wọn ní kì í ṣóun làwọn sọ wọ́n ní sáwọn sọ fún mi pé àwọn ti marry tẹ́lẹ̀ ní káwọn tó lọ́kọ táyé n bá dákẹ́ n bá ń wò wọ́n ṣẹ́rí wọ́n á ní well wọ́n ní wọ́n ti máa ní rárá o mi ò ní gbà pé mo fẹ́ ṣe tèmi mo lè fagídí bá wọn ṣe wọ́n làwọn mọ̀ pé tó bá pé nípa tèmi ni ó ṣeé ṣe pé àwọn ò tiẹ̀ ní wọn ò rí lérò kí wọ́n lè rí mi mú wọ́n ti wò right and left wọn ò rí mi mú wọ́n ní ṣùgbọ́n tí n bá fẹ́ kí àwọn ọmọ ìjọ mi máa kú lójú mi kí n fi wọ́n lẹ̀ wọ́n á wo mo dákẹ́ mi lè sọ̀rọ̀ wọ́n ló dáa wọ́n ní káwọn máa sọ̀rọ̀ negatively wọ́n làwọn gbàdúrà wípé àwọn ọmọ ìjọ yìí wọn ò ní kú tán mọ́ mi lórí mo láàmì Jésù wọ́n ní àwọn gbàdúrà iṣẹ́ ìránṣẹ́ yẹn á máa tẹ̀síwájú mo láàmì mà wọ́n láwọn gbàdúrà àwọn ọmọ tẹ́bí wọn bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ọmọ mi lójú ayé mi wọ́n ní kankan náà ò ní kú o mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n ẹ fi mí lẹ̀ wọ́n ní pásítọ̀ tí n bá nílò ọmọ màá wá bá yín kẹ́ gbàdúrà mọ́ fún mi but bá a ṣe ń sọ̀rọ̀ ẹ má gbà mọ́ tẹ́ bá fẹ́ kí àdúrà mi gbà lẹ́yìn lórí ẹ̀yin ọmọ Ọlọ́run mo ti sọ̀rọ̀ ní chọ́ọ̀chì mo lè ṣe mo ní God bless you mo ní ẹ̀yin náà dẹ̀ ní dààmú ẹ̀yin máa wò ẹ̀ ní dààmú kankan o pé ẹ ti ẹ̀bùn mi gbọ́ dáadáa ẹ ṣeun thank you very much òun náà wá lọ títí wọ́n fi relocate arábìnrin yóò bímọ o event tó wà lẹ́yìn yẹn o àtúntakú o nípò àgbàtẹ́ mẹ́lọ́n sọ pé èwo ló fẹ́ gbé ń bẹ̀ gan báyìí kí ni ètò fẹ́ mo sọ fún tí ìtàn yẹn tẹ́ bá mọ̀ tán ẹ mọ̀ pé so o máa ń yà mẹ́tẹ́ nǹkan máa ń jẹ́ pé ṣe ẹ̀fẹ́ dá sọ̀rọ̀ wọn ni ọ níta ti dá sí tí ò kàn wá tá a bá forí ko tí ì bá ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ yín máa ṣamọ̀nà mi kí n má bá wọn forí ko bí àdúrà yẹn ṣe máa lọ ni Oh Lord, let your Holy Spirit guide me so I will not be a victim. Àìmọye àwọn èèyàn tó máa jẹ́ victim mo sọ fún yín tí ì bá ṣe agbára ẹ̀mí mọ́ nígbà yẹn n tí ò kàn wá àbá tẹ́rìsì n tí ò kàn wá àbá kó àwọn ọmọ ọlọ́mọ àbá oh God mo ń sòótọ́ fún yín n tí ò kàn wá ọ̀rọ̀ yẹn dìbò jù bẹ́ẹ̀ yẹn lọ tẹ́ bá gbóhùn àánú ẹ̀ ó pé eré àbóòtọ́ òkodoro tó lágbára dẹ̀ ni dáàdi ẹ gbọ́ bí tí èèyàn ti ń gbé placenta ọmọ tí ò bí olóbi ọmọ tí ò bí ó bá wọn gbé ó kọ́ wọn bí tán máa dà sí. Jésù Olúwa ẹ jẹ́ kí ẹ̀mí máa yín máa ṣamọ̀nà mi kí n má bá wọn forí ko. Mo fẹ́ kẹ́ oh God ẹgbẹ́ experience yàtọ̀ sí ìtàn tá a gbọ́ experience mò ń sọ fún wa yìí tá a ṣáà yarí kán pé ìrọ́sẹ̀ ẹ̀mí Ọlọ́run ló wá ní kí ló ṣe ẹ́ èèyàn náà ò jẹun oníwàá fi nà what is wrong with you èmi rò bóyá wrong ni tí pásítọ̀ bá pé ara Jésù Olúwa ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ yín máa ṣamọ̀nà mi kí n má bá wọn forí ko ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olúwa mo gbàdúrà lónìí ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ máa ṣamọ̀nà mi kí n má bá wọn forí ko ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ máa ṣamọ̀nà mi káwọn ọmọ mi má forí ko ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ máa ṣamọ̀nà mi kí ìdílé mi má forí ko Olúwa ẹ gbàdúrà yìí dáadáa pàápàá yín tẹ́ bímọ pàápàá yín tẹ́ ní grandchildren pé kí ẹ̀mí mọ́ máa ṣamọ̀nà yín kí ẹ má bá wọn forí ko kí ẹ má di victim nínú ayé yìí káwọn ọmọ yín má di victim nínú ayé yìí ẹ sọ fún Ọlọ́run ẹ jẹ́ kí ẹ̀mí máa ṣamọ̀nà mi kí n má bá wọn forí ko Olúwa ṣàánú fún mi lónìí Olúwa ṣàánú fún mi lónìí Olúwa ṣàánú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹlòmíì ìdí ẹ̀ṣẹ̀
òun láti di ẹrù lórí ibi ẹ̀ṣẹ̀ ni. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wo ibi tá a kà lẹ́ẹ̀kan yẹn, Hebrew chapter 12 verse 1 yẹn dáadáa, ó ní nítorí náà bí a ti fi ìkùùkù àwọ̀ sánmọ̀ tí ó kún fún àwọn ẹlẹ́rìí tó bá yí yín ká, ẹ jẹ́ kí a pa àwọn ẹrù gbogbo tì sí apá kan, yes, àti ẹ̀ṣẹ̀ tí a fi ẹ̀ṣẹ̀ kó sí, tí a fi ẹ̀ṣẹ̀ kó sí. ìwọ̀n Ọlọ́run ó wá tẹ̀síwájú. Oh my God. Ó ní kí a sì máa fi sùúrù èje tí a gbé ka iwájú wa. Ibo ni sùúrù wà lónìí ńlá nínú ayé àwọn Kìrìsìtẹ́nì? Sùúrù ò sí mọ́, ọ̀nà ẹ̀ṣẹ̀ ló kù. Ó ti pẹ́ jù láti gbàwé ìgbélú. Ẹgbọ́n kí náà ń ṣe? Ó yá. A máa ṣàríjì máríjì fún ẹni. Yá okay, it is okay. Mo béèrè kan lọ́wọ́ àwọn kan ní ìgbà kan, wọ́n rí ánsà fún mi. Mo ní ẹjọ́ ọgbọ́n tẹ́ ẹ dá sí yẹn nílò òyìnbó yẹn, ẹ̀rí kan tẹ́ fẹ́ gbà, ó yẹ sọ fún mi gan kí ni èrè tẹ́ jẹ. You cannot go against the word of God, either the written word of God or the spoken word of God, and you claim that you are successful. Kì í ṣe ayé ló ti máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, gbogbo ẹrù wúwo tí ẹ̀ṣẹ̀ ti gbé wọ inú ìdílé mi, ẹ fi àánú yín dáná sun wọ́n. Gbogbo àwọn ẹrù wúwo tí ẹ̀ṣẹ̀ ti mú wọlé, ìdílé mi ti scatter, ìdílé mi ò tiẹ̀ gbádùn ara wọn mọ́, ẹ̀ṣẹ̀ dẹni, kì í ṣe ayé. Oh Lord, all heavy loads sins has brought into my family, consume them by your mercy. Àánú ni, àánú Ọlọ́run lè dáná sun náà. Jésù Olúwa, gbogbo ẹrù wúwo tí ẹ̀ṣẹ̀ ti gbé wọ inú ìdílé mi, ẹ fi àánú yín dáná sun. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo ẹrù wúwo tí ẹ̀ṣẹ̀ ti mú wọ inú ìdílé mi, ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ fi àánú yín dáná sun. Olúwa ẹ fi àánú yín dáná sun ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ fi àánú yín dáná sun ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ fi àánú gbogbo ẹrù wúwo tí ẹ̀ṣẹ̀ ti mú wọ inú ìdílé mi, Olúwa ẹ fi àánú yín dáná sun. Ẹ fi àánú yín dáná sun. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wò ó ṣe ni láàánú o. Irú nǹkan tí Kìrìsìtẹ́nì ẹ̀sìn Kristi ti dì lónìí, ó ṣe ni láàánú gan. Gbogbo àbáyé a fẹ́ gba nǹkan kan lọ́wọ́ Ọlọ́run dandan ní gbogbo ọ̀nà, ó jẹ́ by fire by force. Àti ẹ̀mọ àwọn ìjọ kan tó pé by fire by force ni. Ọlọ́run fẹ́ o, Ọlọ́run ò fẹ́ o, ó wúlò fún wa o, kò wúlò fún wa o. Ọlọ́run mọ̀ pé kò àní ìdí ẹ o, Ọlọ́run mọ̀ pé àní ìdí ẹ o. A kàwé by fire by force ni. Ẹ̀sìn Kristi mọ òpó tó gbé Kristi ró ni. A ò gbọ́mọ́ lónìí ọ̀rọ̀ bíi hope, ìrètí ibo àti yìí mọ́ Ọlọ́run lórí ẹ̀mọ́ ibì kan tí ó tá àmọ́ túmọ̀ ẹ̀ là ń quote, ìrètí pé máa mú ọkàn ṣàárẹ̀. Àwọn bíi patience, sùúrù kò sí mọ́ nínú Christianity. Ẹ̀ẹ́dẹ̀gbọ́n mẹ́rin pé ká fi sùúrù sáré ìje wa. Àwọn bíi endurance, ìfaradà, níbo ọdún kẹjọ rèé o tí o ti yẹ kí n bá wọn bímọ láyé ọdún kẹjọ. Àyẹ̀ká báìbù ni ẹ̀yin ò rí Bíbélì kárí ni. Èèyàn bíi tiwa làwọn yẹn, kí náà ṣe? Wọ́n dúró ti Jésù. Waiting on God. Àwọn tó dúró wà là ń kọrin yẹn. Àwọn tó dúró de Olúwa dúró kẹ́ni. Àbí Jésù máa bá wa ní bus stop. Ohun tó kù láyé mo sọ fún yẹn. Ntí ayé ti dà ní mo sọ fún wa yẹn, kẹ́lẹ̀ mọ́ bí a ṣe kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run tó. Salvation, ìgbàlà. Pásítọ̀ mi lè gbọ́ ìwàásù ìgbàlà lẹ́nu ẹ̀. Ìgbàlà. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Bí àgbọn náà tẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ gan mọ́. Tàbí ìrìn àjò Kìrìsìtẹ́nì lè gbọ́ yẹn mọ́. Gbọ́ ní ẹsẹ̀ kejì yẹn, ó ní kí a máa wo Jésù, gbọ́, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Mo láìka ọ̀rọ̀ yẹn. Ó wá tẹ̀síwájú ní, ó ní ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébú láìka ìtìjú sí, tí ó sì jókòó lọ́wọ́ ìtẹ́ Ọlọ́run. Mo sọ fún wa gbogbo nǹkan tá a fẹ́ mọ̀ láyé ó wà nínú ẹsẹ̀ méjèèjì yẹn. Wọ́n ní ká máa wo Jésù. Wọ́n ní tá bá farabalẹ̀ wo lifestyle Jésù dáadáa. Wọ́n ní Bíbélì sọ pé wọ́n ní ó rí ayọ̀ tó wà níwájú, ó rí ìlérí Ọlọ́run fún ayé òun níwájú, ó rí ibi tí Ọlọ́run máa mú òun lọ níwájú. Kí ló wá ṣe o? Ó wá fara dá àti tán sí lára adéládé ẹ̀gún. Ó fara dá gbogbo ẹ̀ tó rọ́ mọ̀ pé ìgbẹ̀yìn ó máa dùn. Bẹ́ẹ̀ wá sọ fún wa pé ó ní wá jókòó sí ọwọ́ ọ̀tẹ́ Ọlọ́run, kò sí lójúmọ́ ká má pe Jésù
billions of times káàkiri àgbáyé torí iṣẹ́ tó ṣe débẹ̀ ni sọ fún Ọlọ́run Jésù Olúwa gbogbo ìrìn àjò mi àná tí kò bá ìfẹ́ Ọlọ́run mu ẹ dáríjì mi oh Lord, all my past journeys that is against God's will forgive me. Àìmọye ìrìn àjò wa àná ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ lánàá òun ló mú ìdààmú tòní wá bẹ́ẹ̀ ni àwọn tí ó yẹ ká wọ̀ tá a ti wọ̀ ọ̀nà tí ó yẹ ká rìn tá a ti rìn ohun tí ó yẹ ká bá wọn dáwọ́lé tá a ti bá wọn dáwọ́lé ó ní àtúbọ̀tán tó pọ̀ wo yẹ láti mọ̀ tẹ́lẹ̀ Jésù Olúwa gbogbo ìrìn àjò mi àná tí kò bá ìfẹ́ Ọlọ́run mu bàbá Olúwa dáríjì pátápátá ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìrìn àjò mi àná tí ò bá ìfẹ́ yín mu ní orúkọ Jésù Olúwa dáríjì ní orúkọ Jésù Olúwa dáríjì gbogbo ìrìn àjò mi àná tí ò bá ìfẹ́ Ọlọ́run mu Jésù Olúwa dáríjì pátápátá gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wò ẹ̀yin ọmọ Ọlọ́run Jésù ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa o ntẹnikẹ́ni bá sọ tó bá yàtọ̀ sí nǹkan tí mo sọ yìí irọ́ pátápátá ni kò possible bẹ́ẹ̀ ni mo sọ fún wa ó dẹ̀ ti kọ́ ìrìn àjò oníkálukú ó ti kọ́ gbogbo ìrìn àjò tó kọ́ fún gbogbo ẹ̀dá pátá ó máa yọrí sí ire ṣáá ni kò sí ìrìn àjò ẹnikẹ́ni tó jẹ́ ọmọ ẹ̀ tó kọ́ tó máa yọrí sí ibi kò sí wá kù sọ́wọ́ yìí ó kù sọ́wọ́ èmi náà láti tẹ̀lé ojú ọ̀nà yẹn bẹ́ẹ̀ ni ló fi sọ pé ká máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ dá mi padà sí ojú ọ̀nà tẹ́ ẹ là sílẹ̀ fún mi oh Lord take me back to the path laid down for me ọ̀nà tẹ́ ẹ là sílẹ̀ fún mi yẹn gangan yẹn ẹ dá mi padà sójú ẹ̀ lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ dá mi padà sójú ọ̀nà tẹ́ ẹ là sílẹ̀ fún mi Olúwa ẹ dá mi padà sójú ọ̀nà tẹ́ ẹ là sílẹ̀ fún mi Olúwa ẹ dá mi padà sójú ọ̀nà tẹ́ ẹ là sílẹ̀ fún mi Olúwa ẹ dá mi padà sójú ọ̀nà tẹ́ ẹ là sílẹ̀ fún mi ojú ọ̀nà tẹ́ ẹ là sílẹ̀ fún àwọn ọmọ mi Olúwa ẹ dá wọn padà lónìí Olúwa ẹ dá wọn padà lónìí ojú ọ̀nà tẹ́ ẹ là sílẹ̀ fún ìdílé mi Olúwa ẹ dá wa padà Olúwa ẹ dá wa padà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa mo lè fẹ́ pe àdúrà kan fún wa mo fẹ́ pe àdúrà kan fún wa ó mi kẹ́ gbà ẹ já sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ là mí lójú láti rí gbogbo ọ̀nà tí mo ti ń bá ètò ayé yín nínú ayé mi figagbága ọ̀pọ̀lọpọ̀ wa ló ń fi gbogbo ètò tí Ọlọ́run ní fún ayé wa à ń kọ̀mpìtì pẹ̀lú ẹ̀ torí pé àwọn ọmọ ibi tó máa yọrí sí so àwọn òpin irú wàhálà wọlé ó yẹ kémi náà ti kọ́lé bí ẹ̀gbọ́n mi ó yẹ kémi náà ti ra mọ́tò bí àbúrò mi ó yẹ kémi náà máa so gbogbo ètò tọ́lọ́run dẹ̀ ní fún wa a kàn ń kọ̀mpìtì pẹ̀lú ẹ̀ ni ó dẹ̀ jẹ́ ká mú àdúrà yẹn lọ sínú àdúrà àánú ká lè gbà pọ̀ wọ́n sọ mú kí táìmù ti lọ ẹ jẹ́ ká wà lórí ìkúnlẹ̀ báyìí kò ní bí ṣe bá ṣe fẹ́ gbàdúrà àánú àfi tó wá pé ibi tẹ́ wà ẹ lè kúnlẹ̀ ẹ tó ń dráìbù ẹ má kúnlẹ̀ o kò yẹ ṣe o ẹ tó wà níbi iṣẹ́ ẹ má kúnlẹ̀ o àfi tó wá pé wà ní bírèkì lóko Jésù Olúwa àdúrà àánú nìyẹn Olúwa ẹ là mí lójú gbogbo ọ̀nà tí mo ti ń bá ètò tẹ́ni fún ayé mi figagbága gbogbo ọ̀nà tí mo ti ń bá gbogbo àwọn ètò tẹ́ni fún mi tí mo ti ń bá compete Jésù Kristi Olúwa ẹ là mí lójú lónìí láti rí open my eyes to see every area where I am struggling with your plans in my life gbogbo ọ̀nà tí mo ti ń bá ètò Ọlọ́run fi gàgbàgà nínú ayé mi Olúwa ẹ là mí lójú lónìí ẹ ṣí mi níyè lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ àdúrà àánú ló ń lọ lọ́wọ́ yẹn o ẹ jẹ́ á máa gbà ká bẹ̀bẹ̀ fún àánú gbogbo àwọn ọ̀nà kan wà tó jẹ́ pé tọ́nà bá ṣí wa lójú kárí a máa rò bóyá Ọlọ́run ò ṣiṣẹ́ ni ọ̀nà ayé wa dẹ̀ là ń tọ̀ yẹn tó fẹ́ yọrí sí ìyanu tó fẹ́ yọrí sí ìgbéga tó fẹ́ yọrí sí ìṣerere ó máa ń dàbí pé ó lé ńgbà míì ó máa ń dàbí pé kò yé èèyàn nígbà míì gbogbo ọ̀nà tẹ́ ti ń bá Ọlọ́run figagbága gbogbo ọ̀nà tẹ́ ti ń bá ètò Ọlọ́run figagbága gbogbo ètò ìrètí Ọlọ́run ní fún yín tó ní bẹ́ẹ̀ ṣe máa gbà ní tẹ́ ní no shortcut yẹn lẹ̀ ń wá ó yá k'Ọlọ́run kó là yín lójú kẹ́ ẹ lè mọ tẹ́ ẹ máa ṣe lọ́wọ́ báyìí kẹ́ ẹ lè máa túnṣe ni o kẹ́ ẹ lè mọ káyé yín lè bọ́ sí àṣẹbẹ̀rẹ̀ ọdún yìí ni o ó yẹ kẹ́ parí ọdún yìí on a very very high note ó dẹ̀ ṣeéṣe ó dẹ̀ possible gan ó yẹ máa gbàdúrà gbogbo ọ̀nà tí mo ti ń bá ètò Ọlọ́run figagbága nínú ayé mi Olúwa ẹ ṣí mi lójú lónìí Olúwa ẹ ṣí mi lójú lónìí ẹ fi ibi tí ayé mi wà hàn mí Olúwa ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà ẹ dákun ẹ gbàdúrà ẹ dáadáa ògo ni fọ́nrán lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ jẹ́ á gbàdúrà
Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí fún àṣeyọrí àdúrà tòní. Jésù gba ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín lónìí. Bọ́lọ́run ti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè. Gbogbo ẹrù ọ̀ràn àdáná sọnù ayé yín lórúkọ Jésù Kristi. Gbogbo ẹrù tá a di, àwọn packages tá a di, àwọn cargo tí wọ́n gbé wá tí a ò rí Jésù lára ẹ̀, ní orúkọ Jésù gbẹ̀rù wíwo Jésù dáná sọnù lórúkọ Jésù Kristi. Jésù sọ pé ó ní ẹrù òun, ó ní ẹrù òun fúyẹ́, ó ní ká wá gbà á, ó ní ẹrù òun rọrùn. Ẹrù Jésù rọrùn, Ọlọ́run á fi dípò lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà bọ́lọ́run ti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè, ayé yín ò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi. Àwọn ètò Ọlọ́run ti ní fún ayé yín lórúkọ Jésù, ayé yín ò ní kọ́. Mo ní àwọn ọ̀nà tí Ọlọ́run ti là fún ayé yín, ìṣẹ̀dá yín ò ní kọ́ lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn ètò rere tọ́lọ́run ti parí tán, iṣẹ́ tó ti parí tán, tó kàn yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí gbègbè ayé nípa ìgbọràn sí àṣẹ rẹ̀ lórúkọ Jésù Kristi. Ìṣẹ̀dá yín ò ní kọ́ lórúkọ Jésù Kristi. Ohun tí mo ń sọ fún ayé yín ni wípé ní ọdún 2025 yìí tá a wà ní orúkọ Jésù Kristi, Ọlọ́run yóò mú kí inú yín dùn, Ọlọ́run yóò mú kí ayé yín dùn, Ọlọ́run yóò mú kí ayé yín dùn. Lójú ẹ̀mí yín, ayé àwọn ọmọ yín á dùn jù báyìí lọ. Mo ní ayé àwọn ọmọ yín lè dùn jù báyìí lọ lójú ẹ̀mí yín ni mo sọ fún yín. Mo ní ìgbàgbọ́ sí ni, mo gba Ọlọ́run gbọ́ láì fi ohunkóhun kún orúkọ Jésù. Mo sì gbàdúrà pé lóòótọ́ a ò fi ohunkóhun kún orúkọ Jésù, pé Ọlọ́run tí à ń sìn ní kọ̀rọ̀ òun náà là ń pariwo ní gbangba, ìyẹn Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu. Mo gbàdúrà fún yín pé bọ́lọ́run ti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè, gbogbo ètò Ọlọ́run ayé yín á wá sí mu ṣẹ lórúkọ Jésù Kristi. Ìṣẹ̀dá yín gbà á, ayé yín gbà á, bó ṣe máa ń nìyẹn lórúkọ Jésù Kristi. Ògo Ọlọ́run farahàn o, agbára wà láàyè Ọlọ́run ṣiṣẹ́ fún yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ pé Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa, Kọ́lọ́run kó ṣàánú fún wa o, kí ẹ̀rí kó gbẹ̀yìn ọ̀rọ̀ wa. Ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.